but nísìn gbogbo orí social media èsì fún Mudirul Markaz. Àwọn onísúfí yẹn ẹlẹ́bọ, insecurity ló dẹ̀ ń ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ láti kí ni ohun yìí. Ọ̀dọ̀ mo ti ní ájì, mo ti ṣáájì ẹ̀kan lọ́lọ́run pé ájì, mo tẹ̀ tí wá ṣe ó ti tó ẹ̀mejì, umura náà ju ẹ̀mejì lọ. Ish mi ò lọ umura, mi ò lọ Mọ́kà. So kí ni fìtínà? Ṣé ó tọ́ ẹrù Bauchi? Ní ìjọ kan àwọn ṣe wà láyé Adaamollahu Hayaatal. ọdún kan ló lọ umura láwọn olórí ibú àwọn tálàfí wọ̀nyí náà bá lọ sọ fáwọn sọ́jà wípé kan mú bàbá yẹn, bàbá àgbàlagbà yẹn bó ṣe dàgbà tó yẹn, Tìjàníyà sí ni wọ́n láwọn mùṣírìkí Tìjàníyà, àwọn ní Súfí oníkèfèrí ní ẹ̀bídíà. wọ́n bá gbé bàbá yẹn, wọ́n gbé tí ò bá sí bí bàbá yẹn ṣe jẹ́ tó jẹ́ ara nọ́dánà tí ó gbajúmọ̀ tí ó sì níjọ tíjọba fi dá sí, ẹ́mbásì ló dá sí kán tó ju bàbá yẹn lẹ̀. Gbogbo èyí tí mo wí láàrin 2015 sí àsìkò táwà ní àbí láàrin 2000 wọ́n ká pé 2010 sísìn pé ọdún mẹ́wàá. So tán nígbà tí wọ́n ṣe tí ò bá síjọba tó dá síṣẹ́ mọ́ pé wọ́n gbé bàbá yẹn gbé. Àwọn onítàsọ́wùfù tẹ́ wá ń bú yìí, àwọn ni wọ́n tẹ ẹ̀sìn ká kódà délẹ̀ Ìgbò. Ẹ̀yin iṣẹ́ ò lè lọ ṣe ń lẹ̀ Ìgbò, ẹ̀yin iṣẹ́ wà Ibrahim Kaula, òun ló lọ ìlú ní kí n lórúkọ síìtì ọ̀hún Áfíríkò yẹn, ibi tí Áfíríkò wà, ṣẹ́núgùn ni àbí ẹ̀mí ọmọ ibi tó ní kanú àwọn stéètì nínú ilẹ̀ Ìgbò yẹn, ló sọ gbogbo àwọn aráàlú yẹn di mùsùlùmí as far back as 1958. So ẹ̀yin tẹ́ wá wípé súnà lẹ́ ń gbé dání tẹ́yìn wípé kìnnìkan tálẹ̀ ìbò lẹ ti sọ wọ́n di mùsùlùmí rí. Dáwà wo àfikẹ́ jókòó sáàrin àwọn mùsùlùmí kẹ́ máa condemn structure tó bá ti wà ńlẹ̀ kẹ́ máa wo. Gbogbo fìtínà tó ń ṣẹlẹ̀ Boko Haram, insecurity tí ìlú yìí wà, kí ohun wo lẹ gbọ́ látẹnu wọn tí wọ́n condemn nǹkan yẹn. But nísìn gbogbo orí social media èsì fún Mudirul Markaz. Àwọn onísúfí yẹn ẹlẹ́bọ, insecurity ló dẹ̀ ń ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ láti kí ni ohun yìí, kí ni gbìyànjú yìí. Ẹ̀sìn lẹ́yìn ṣe Boko Haram, kí n ṣe Boko Haram, bá wọn tán. Kí lẹ fi condemn wọn, kí lẹ fi hàn sáyé wípé rárá nǹkan tí wọ́n ṣe Islam kọ́. Kẹ́yìn náà wá desist kúrò nínú kẹ́ẹ̀má dáfìtì náà lẹ̀ ní gbogbo agbègbè tẹ́ bá wà. Àwa ní Boko Haram ní kíní ọ̀dá gbówó, ní àwọn ògbówó, àwọn ègbówó ní Saudi. Àwa wo gbogbo ẹ̀, nǹkan tán kàn ní pé gbogbo structure tó bá ti wà ńlẹ̀ láwọn àfá láàyè kí wọ́n bà bẹ̀ jẹ́. So láìsẹ́ ìtàn fẹ́ fi dípò àfi tán bá fi ra wọn dọ́pò
síbẹ̀ pé súnà ń tàn ká súnà ó lẹ tàn ká tí àwọn súfí ò tí wọ́n tàn ká jù yín lọ kí lẹ ṣe jẹ́sẹ̀gbẹ̀ àwọn onísúfí àwọn tẹ́ pè lẹ́lẹ́bọ̀ yà wọn ni wọ́n ń ṣiṣẹ́ Islam ni wọ́n ń tan Islam ká àwọn tẹ́ pè ń kèfèrí yà wọn ni wọ́n ń tan Islam ká ni wọ́n ń ṣe níṣẹ́ wọ́n ń ṣe jihadu yẹn so jihadu à ń gbé ìdàkọ́ gbogbo àwọn oníkéwú ilé kéwú àwọn tó dálé kéwú lẹ̀ ẹ lọ gbogbo ẹ̀ onísúfí ni wọ́n áfíríkò tí mo wí ilé kéwú tó wà ń bẹ̀ tí lásìkò yìí nínú ọdún iná ní táwọn ipob tí wọ́n láwọn fẹ́ lọ dáná súnbẹ̀ ní áfíríkò ilé kéwú tó wà ń bẹ̀ onísúfí ló dálẹ̀ torí pé àwọn tí wọ́n di mùsùlùmí ni wọ́n dálé kéwú yẹn lẹ̀ wọ́n dá skúù yẹn lẹ̀ tí wọ́n kọ́ wọn ní Islam tí wọ́n kọ́ wọn ní gbogbo ẹ̀ èwo lẹ́ṣe àwa wò súnà ohun ma wá sọ nǹkan fún yín àwa àbíyà yìí níbi tí wọ́n hẹ́tì ànábìdé ṣe mọ́ sọ́njọ́ wípé wọ́n yí ṣe àsàlátù fún ànábì ẹ̀ ní rí wọn kí wọ́n sọ láyé wípé Allahumma salli ala sayyidina Muhammadin wọ́n ní fi sayyidu sí máa mú ẹ̀rí wá fún yín ẹ gbọ́ lẹ́nu wọ́n ní fi sayyidina Muhammad wọ́n ní fi sí ó dá kí ló dé tẹ́ fi sayyidina Muhammad sí wọ́n ní ara kò sínú àdísì ànẹ́bí ò pèrè ẹ̀bẹ́ ó dá tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Abubakar tẹ́ fẹ́ sọ̀rọ̀ Umar Usman a wípé qala sayyiduna Umar qala sayyiduna Abi Bakri ọ̀dá ìyẹn ń kọ́ èyí tẹ́ ń sọ yẹn ń kọ́ tẹ́ ń fi sayyidu sí Abubakri tó sì dá sí pé ànábì ni àgbà sayyidu wọ́n ní ara ma warada fil hadith wọ́n á kàn sọ ní wípé Allahumma salli ala Muhammad wọ́n á lábẹ́ Al-Qur'ani sì ti sọ fún wa wípé innal ladhina yunadunaka min wara'il hujurat aktharuhum la ya'qilun walau annahum sabaru hatta takhruja ilayhim lakana khayran lahum àwọn tí wọ́n ń larúkọ máa nẹ́bì lórí tí wọ́n ní fọwọ́ kankan sí tí wọ́n ní fi ọwọ́ kankan sí tàbí pé wọ́n kàn láàmọ́ lórí ní gbáù Allahumma salli ala Muhammad ok Al-Qur'ani ló wá sọ báyìí pé ẹ máa fún lọ́wọ́ ẹ má máa larúkọ máa lórí gbáù so sunnatu wal kitab kitabu yín dà ṣe bá Al-Qur'ani ní kitabu in tí Al-Qur'ani pa yín láṣẹ yẹn kí ló ṣe tẹ́ẹ̀tì ẹ̀ fọwọ́ sí so hadith tán wá ń wí pé ànábì ò sọ bẹ́ẹ̀ kò sínú ma warada fil hadith hadith wá ní ànábì ní ana sayyidu waladi adam wala fakhar ana sayyidu waladi adam wala fakhar ana hamilu liwa alhamdi yawm alqiyamati wala fakhar أنا أول من يحرك حلق الجنة فيدخلنيها الله وما يفقراء المؤمنين ولا فخر أنا أكرم الأولين والآخرين على الله ولا فخر أكرم الأولين والآخرين على الله
ẹni tó lápọ́nlé jù nínú àwọn ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn òun lòun lápọ́nlé lọ́dọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. wá bá mi play àfá àwọn ni tó ń sọ̀rọ̀ wípé àwọn lè lo sẹ́yìdò fánẹ́bì so àdísì yìí ń kọ́ ẹni pé sẹ́yìdò kò lam yarid fil hadith ṣẹ̀rí pé èyí tán bá fẹ́ lò ni wọ́n máa mú àwọn èyí tí wọ́n bá nílò ojú wọn ò tó àdísì tí wọ́n ń pera wọn mọ́ because ojú wọn bá ká àdísì tí wọ́n ń pera wọn mọ́ yẹn ni wọ́n á ti mọ̀ wípé eléyìí kọ́ à ń bọ̀ bí eléyìí à ń bọ̀ ń bẹ̀ òun kọ́ òun kọ́ òun kọ́ ṣàtọ́jú èyí ni òun kọ́ tọ́jú ẹ̀ àbá sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ó borí ó káṣọ lórí bí a káṣọ lórí báyìí ni òun kọ́ ó káṣọ lórí báyìí àfá àgbà wọn ni ẹ̀yà mufti wọn òun mo sẹ́ndì sí ẹgbẹ̀yìn tí mo pé mohimun mo sẹ́ndì ẹgbẹ̀ ní kúkúrú mbẹ̀ kò sí wọ́n èé ṣe sẹ̀yídù sí àsàlátù ẹmà àsàlátù sábíkì sẹ̀yídù máa wà ń bẹ̀ Allahumma salli ala sayyidina Muhammadin as-sabiki lil khalqi nuruhu wa rahmatin lil alamin zuhuruhu lọ bẹ́ẹ̀ sẹ̀yídù máa wà ń bẹ̀ ok kí ni wọ́n ń pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin ká nẹ́bì ló sọ bẹ́ẹ̀ fún rẹ̀ wípé àsàlátù tí wọ́n máa ṣe fóònù ni o lè retí ká nẹ́bì sọ wípé kó sọ wípé àsàlátù tẹ́ fẹ́ máa ṣe fún mi ẹ máa ń pé Allahumma salli ala sayyidina Muhammadin àwa ló di dandan fún ká fi pọ́n lé kò ní pọ́n rẹ̀ kó a sọ wípé Allahumma salli ala ẹ máa ṣe àsàlátù ibrahimiyya Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin kama sallaita wa rahimta so ìyẹn bẹ́ẹ̀ so ló fi dá sí pé gbogbo orípa ànábì pátá látòkèdélẹ̀ wọ́n ń parẹ́ ni so ìyẹn ojú wọn ò káàdìsì ìtorí wọ́n fẹ́ máa ṣe kí lẹ́ ń pè é